ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe pé à ń fi dọ̀tí ẹnikẹ́ni tàbí pé à ń fi ìdọ̀tí yí orílẹ̀‐èdè Nàìjíríà lára lápapọ̀. Rárá o, bí kò sí ààtò òṣèlú orílẹ̀‐èdè yìí, ìmọ̀tara ẹni nìkan, ìwà ìbìkítà bó bá ti lè rí àríkọ̀kàn mí tó kó wa sínú wàhálà tá a wà lónìí. Wọ́n dá lé lórí o, àwọn bàbá wa sì bọ̀ wọ́n ní amókun ẹrù ẹ̀ wọ́, ó lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ bó ti dágún nítorí pé àìbìkítà fún ọ̀la wa tànà lọ́wọ́ adé lónìí yìí lábára wa ń bi tá a bára wa yìí. Kí wá lọ́nà àbáyọ? Orúkọ tèmi ni Gbénga Ewalóye Oyèládé. Ẹ jẹ́ ká lọ wò ohun tá à ń pè ní ìwà àbàjẹ́ gan-an. Nàìjíríà yìí kò gbọ́dọ̀ bàjẹ́, ire ilẹ̀ yìí a kò ṣojú wa. Yorùbá, Haúsá àti Ìgbò ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé ilẹ̀ yìí débùté ògo. Nàìjíríà yìí kò gbọ́dọ̀ bàjẹ́, ire ilẹ̀ yìí a kò ṣojú wa. Yorùbá, Haúsá àti Ìgbò ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé ilẹ̀ yìí débùté ògo. Ìbàlọ́wọ́ Elédùmarè ọba tí ń gbénu ọlá ńlá sọlá, kábíyèsí ìrì olúwa o ṣeun. Adúpẹ́ ibi àti ń bọ̀ lórílẹ̀‐èdè yìí, adúpẹ́ ibi tẹ́ ẹ̀ mú wa dé, adúpẹ́ ibi tẹ́ ẹ̀ mú wa lọ. Kò ṣeé ṣe òsì lọ́dọ̀ rẹ tó tó Ọlọ́run ọba mi ọ̀gbàmùgbàmù, ọba àdánimọ̀gbàgbé ẹni, ìwọ ló tó láti wá tún wa ṣe. Ìwọ la ké sí lórílẹ̀‐èdè wa yìí, ó yá gbéra kan kó wá gbẹ̀lẹ̀ Nàìjíríà wò. Gbogbo èèyàn tó ń gbọ́ mi gbéwì òdodo yìí, mo kí yín o. Ó yẹ gbogbo wa pátá ẹ jẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ orí òye yìí. Ẹ jẹ́ ká kóra wa jọ pọ̀ kájọ ṣàsọyé kan tó yẹ ká ṣe. Ìfàrẹ̀yìn ò yẹ wá lórílẹ̀‐èdè tá a wà yìí mọ́. Ẹ jẹ́ kájọ ṣàṣàrò ibi àti ń bọ̀, ibi adé dúró, ibi tá ń lọ. Ìbàjẹ́ orílẹ̀‐èdè yìí tó gẹ́, ẹ jẹ́ ká pera wa sájọ ronú pìwàdà. Ọ̀rọ̀ orí ewì mi yìí tí mo pè ní ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí pé sípa mẹ́rin. Ipa àkọ́kọ́ ní ìtàn nípa ohun tí a pè ní Nàìjíríà. Èkejì dá lórí bá a ti ń dìbò nílẹ̀ Nàìjà. Ẹ̀kẹta sọ̀rọ̀ lórí bí àwọn ọ̀bàyéjẹ́ kan ti rówó ilẹ̀ yìí mì bí kàlùkàlù. Ìyẹn àwọn akówó nídìí ẹbọ tí ó jẹ́ kẹ́sì ó ti là tipẹ́tipẹ́. Ẹ̀kẹrin ni báwo aráàlú gan ti ń fìwà àbàjẹ́ síra wa lọ́sẹ̀. Òdodo pọ́nbélé ni wọ́n sọ n ò ní ṣègbè. Òjò ọ̀rọ̀ rẹ̀ ó ti sú dẹdẹ, ó fẹ́ máa rọ̀ sórí àwọn ọ̀bàyéjẹ́. Àwọn kàbìtì òdodo ọ̀rọ̀ fẹ́ máa rẹ́lulẹ̀ bí àpò kòkó. Ibi ọ̀rọ̀ orin ewì yìí bá ti bó ní kálukú kó yẹ bẹ̀wò ká lè bá àgbélé ayé re. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lórí ewì yìí, ẹni tó bá tabá kó dàkún kó fura ni. Kò síbòmíì tá a lè sálọ ẹ má jẹ́ ń tàn yín, kíkó wa múra gírí ká lè bá a mókè. Gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ẹ máa fòye bórin ewì mi bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ìtẹ̀lẹ̀ bàṣubàṣu yìí tó gẹ́ káyé tojúlẹ̀ mọ́lẹ̀ lórí ewì mi èyí fẹ́ dálé lórí. Bí mo bá ti wá ń sin láwẹ́láwẹ́ ń ṣe ní ẹ dákun ẹ máa bá mi ká lọ. Gbogbo àwọn tí ò nífẹ̀ẹ́ wa lórílẹ̀‐èdè tá a wà yìí gan lọ̀rọ̀ yìí bá wí. Ó yá ẹ máa bá mi fọkàn ṣe rí ọ̀rọ̀. Àwọn bàbá wa bọ̀ wọ́n ní bọ́mọ bàbá tán ó yẹ kó bá rọ̀ bá o. Àrọ́bá tẹ́ rí ń bàbá àtàn ló kúkú jẹ́. Ó yẹ ká rọ̀ fúnra wa, ibi orílẹ̀‐èdè yìí ti ṣẹ̀ wá. Ibi abáṣẹ́dé níbo gan la fẹ́ máa lọ. Wọ́n lámúkú ẹrù ẹ̀ wọ́, olórí ilẹ̀ rí ẹ̀rí pìlẹ̀ ohun bó ti dágún ni. Àti bẹ̀rẹ̀ lọ̀rọ̀ yìí ti wọ́wọ́ ẹ má jẹ́ ń tàn yín. Èyí gan ló yẹ kí gbogbo wa fi ṣàpérò. Ká tó gbòmìnira lórílẹ̀‐èdè tá a wà yìí, àwọn òyìnbó amúnisìn ló kàn ń darí ìwà ìtàndé. Ìṣàkóso àwọn òyìnbó nìkan ló dáa, tàwọn èèyàn dúdú òfurufú jágá ni. Ìrètí ń rí wa ni pé bá a ṣe dúdú náà lọ́pọlọ wa dúdú o. Wọn á wò wá tìkàtẹ́gbin, wọn á tún ní kí la fẹ́ ṣe. Ṣé ká má parọ́, àwọn òyìnbó amúnisìn yìí fìdí hàn wá gidi gan ni. Àwọn nìkan lọmọ wọn reléwé tó dáa ká tó dolómìnira ìwòráyé. Àwa tá a wá nílùú gan, a ò yàtọ̀ fẹ́rú, wọn mú wa ṣe púpọ̀ gan ni, la bá ń ṣẹrú lábẹ́ funfun. Pàṣán ìyá gbómọ́ wa lórí láyé alákàtà àwọn òyìnbó, wọ́n fún wa róró àráyè jà pìtìpìtì.
àwọn bàbá wa bọ̀ wọ́n lójú tó ń pọ́n sí àpọ̀n púpọ̀ àpọ́n là ni ìgbà tí kékeré ìlú àtàgbàlú ra wọ́ra ṣẹ̀ṣẹ̀ lẹ́dùnmarè lójú wa tó sípò àwọn àgbààgbà kan tó lóore ọ̀bẹ àti lọ kàwé nílùú àwọn amúnisìn yìí àwọn àgbààgbà ọ̀hún ni wọ́n pé bíríkótó ni wọ́n foríkorí pé ìyà yìí tó gẹ́ wọ́n lè ti jẹ́ tó fi jẹ́ pé ràlẹ̀ràlẹ̀ ní tàwọn èèyàn dúdú wọ́n ní kí ló dé táwa tá a lẹ́ni ní mùsàn sì fi mú kíkan lórí ohun tó jẹ́ tiwa wọ́n ní ìyànjú òbíǹde gan lèyí o àwọn àtọ̀húnrìnwá tí ń fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ ó yẹ ẹ wá máa lọ ni wọ́n bá kóra wọn jọ pé àsìkò tó afẹ́ níjọba tiwantiwa lásìkò ọlọ́run ọba mi bá tó labalẹ̀ àwọn funfun amúnisìn ìgbà náà dànù àwọn àgbààgbà tí mò ń sọ̀rọ̀ wọn nìwọ̀nyí àwọn bíi olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àgbàlagbà òṣèlú Sir Tafawa Balewa Nnamdi Azikiwe Abat Macaulay Sir Ahmadu Bello Sardauna tìlú Sokoto Chief Anthony Enahoro olóyè Samuel Ládòkè Akíntọ́lá J.S. Tarka Aminu Kano Samuel Grace Ikoku Maasi Mbonu Ojike the boycott king gbogbo lọ́balọ́ba àti kàrìnkàrìn mọ́jọ́ bàjẹ́ ló jà fitafita ká tó gbòmìnira lẹ̀ yìí wọ́n ṣèjọba dáadáa wọ́n tún fi ìlànà báyìí láṣẹ tá a fi lè níjọba tó gún mọ́ lórílẹ̀‐èdè yìí sọlẹ̀ àwọn adarí tí mò ń sọ̀rọ̀ wọn yìí iṣẹ́ ńlá gbáà gan ni wọ́n ṣe ká tó lè bọ́ lọ́wọ́ àwọn funfun ọgbà náà ọdún 1960 ní orílẹ̀‐èdè yìí ilẹ̀ Nàìjíríà gbòmìnira ìlú lágbàlá ń jó gbogbo aráàlú bá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ pa ti bọ́ ayé po à ń dúpẹ́ lọ́wọ́ Elédùà pé ìgbádùn dé ìyànjẹ òsì mọ́ torí pé ìjọba tó dé ìjọba tiwantiwa ìjọba àwa ara wa ni ǹjẹ́ wa lè sọ pé èròǹgbà àwọn tó gbòmìnira fún wa yóò dáa ni òmìnira tá a gbà ní ọdún 1960 ṣebí kára ó lè dẹ mùtúmù wà lágbà sí ṣe é wá rí ibi tá a bọ́rọ̀ Nàìjíríà já ibi tí mò ń bọ̀ gan nìyẹn ṣe é rí ibi tá a déédéé bára wa òmìnira la gbà nígbà yẹn òmìnira ló padà wá já sí ó dífá fún àwọn kàńdánù rẹ̀ sí adarí tó fagídí déjọba kíkẹ́ gógó ni wọ́n ń fún wa jẹ èyí ká mọ̀mọ́. ẹ̀yin èèyàn lùsẹ̀ ń fọkàn bá mi lọ ká tó ṣẹ́jú pẹ́ làwọn ológun lórílẹ̀‐èdè yìí bá dé o wọ́n láwọn fẹ́ ṣèjọba wọ́n ní àwọn alágbádá yìí ọ̀jẹ̀lú àtọ̀bàyéjẹ́ gan ni wọ́n ṣe wọ́n ní wíwá táwọn wá yìí àwọn wá tó ń tó ti bàjẹ́ nílẹ̀ yìí ṣe ni ohun tí àwọn ológun ìgbà náà rí jẹ́ fi láwọn fẹ́ ṣèjọba òun ni ti àwọn rògbòdìyàn òṣèlú tó ṣẹlẹ̀ ní apá ilẹ̀ yìí kọ̀ọ̀kan eléyìí tó lè sáré wọ́sọ̀kan wa ní operation well tiẹ̀ ti ọdún 1965 nígbà táwọn adarí kò gbọ́ra wọn yé lẹ́sùn bá tako sí i ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ilé ọkọ̀ àti dúkìá tó ṣe iyebíye ló ṣòfò rẹpẹtẹ bí ìran ìjọba àwọn ológun kan ti ń lọ làwọn kan ń dé owó tí wọ́n kó jẹ lórílẹ̀‐èdè yìí owó tabua ni àìbìkítà fún ọ̀la wa lónìí ogun tí fi ń jà wá lórílẹ̀‐èdè yìí gan kèrè mí kọ́ àìbìkítà fún ọ̀la wa tàná nígbà tí ọ̀la wa tàná wá dé lónìí ni wàhálà ohun ìdààmú bá fẹjú kẹ́kẹ́kẹ́ nítorí àwọn adarí wa tàná rí owó bíi national cake lóníkálukú máa ń bu tiẹ̀ mo fọlọ́ ń búra táǹdì tàwọn alágbádá la ní ọ̀mọ̀ jó o àwọn ìjọba ológun kan tí wọ́n darí wa lórílẹ̀‐èdè yìí tún ró ẹ́ tírélà gan ni wọ́n fi ruwó wa lọ ó rẹ́sẹ̀ wèrè ó sàrébù ṣẹ́tẹni tó dáńtọ́ ló fẹ́ máa lé kiri àwọn baba wa sì ní ọ̀pá tá a gbé kọ́pá tẹ̀yìn lójú àná ní iwájú àwọn ọ̀ka èèyàn náà kò láfojúsùn rárá ká pa ká pin kó sì tán lónìí lórin wọn àìpèsè sílẹ̀ nígbà tí gbogbo rẹ̀ ń sọkútù wọ̀wọ̀ lánàá ló mú yà òní wá la bá yí kítọ́kítọ́ nínú àjẹkúdórógbó ìyà gbogbo ọmọ Nàìjíríà mo pè yín o ẹ jẹ́ aránra wa létí ìpìlẹ̀ ká má bàa gbàgbé lọ́dún 1970 àwọn adarí lórílẹ̀‐èdè yìí pariwo síta wọ́n ní òbítíbitì owó ti wà nínú àsùnwọ̀n wa Nàìjà ń bí ibi tá a bá ti sọ pé òbítíbitì owó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan kèrè mí kọ́ owó ti dẹrù bòsì owó ńlá owó tabua ni wọ́n ní ìṣòro tá a ní ni pé owó ló wà nílẹ̀ yìí kò wá kú bá a ṣe fẹ́ ná opportunity ló dé fún wa lórílẹ̀‐èdè yìí ẹja jókòó ká ronú bá a ṣe lè náwó wa ni ìrònú bá a ṣe lè náwó ní bẹ lọ́kàn gbogbo ọmọ Nàìjà bówó ṣe di níná òun gangan làjẹ́ndà lásìkò tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ètò ìṣèjọba tó wà nínú òfin ilẹ̀ wa Nàìjà òun ni parliamentary system of government ọwọ́ àwọn tá a dìbò yàn ló ń sojú wa nílé ìjọba nínú àwọn aṣòfin tá a dìbò yàn ní prime minister èyí tá a lè fi wí àrí àsìkò yìí ti ń wá
gbogbo mínísítà pátá ara àwọn tá a dìbò yàn nílé ìgbìmọ̀ asòfin ní ti jáde gbogbo àwọn tó sì kù nílé ìgbìmọ̀ asòfin tá a bá ti mú àwọn ẹ̀sẹ̀kẹ́tìfù tán owó òjókòó tá a mọ̀ sí sítì allowance nìkan ni wọ́n ń gbà kò sówó oṣù fún wọn ètò ìṣèjọba yìí gan la pè ní sọ́wọ́ ná àwọn òyìnbó tó mú wa sí nígbà náà ló lètò ìṣèjọba ọ̀hún tó wó fi pọ̀ fún wa nílẹ̀ Nàìjíríà ìgbà tó di ọdún 1978 làwọn gbìmọ̀ kan bá gbéra sọ wọ́n ló yẹ ká wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ wa Nàìjà wọ́n la kúkú lówó rẹ̀rẹ̀rẹ̀ kò síbi tá a ná sí wọ́n ló yẹ ká wá gbogbo ọgbọ́n bá a ṣe lè náwó wa ni làwọn bá ní ká máa ṣe presidential system of government wọ́n léyìí ló lè mú kíjọba súnmọ́ gbogbo èèyàn tí ń bẹ ní kọ̀rọ̀kọ̀ndú pátá èrò rere làwọn tí wọ́n mú mọ̀ràn yìí wọ́n ní kó tó di bá mi ìyẹn ẹ̀gbọ́ bí èyí ló fàyè gba àwọn ọ̀jẹ̀lú láti kówó tó jẹ́ tèmi rẹ tí wọ́n fi ń fowó wa lánu ètò ìṣèjọba ọ̀hún ló fàyè gba kádìbò fún èèyàn mẹ́wàá kí wọ́n wá lọ kọ́gọ́rùn èèyàn wá láti wá bá wọn ṣèjọba owó tí ń gbẹ́jọba ó peléke bùjẹ́bùdànù sálẹ̀ ètò ìṣèjọba ọ̀hún bórílẹ̀-èdè ọba sì tóbi tí ń pera rẹ̀ ètò ìṣèjọba ọ̀hún máa ń gbọ́ni lówó púpọ̀ gbáà. òfin ọdún 1979 ló fàyè gba ìgbìmọ̀ asòfin méjì lórílẹ̀-èdè wa Nàìjà ilé ìgbìmọ̀ asòfin àgbà tá a mọ̀ sí Senate àti House of Representatives ni mò ń wí bó ṣe bí yíyàn tá a yan àwọn asòfin lawmakers la mọ̀ wọ́n sí torí owó tí wọ́n fẹ́ kó jẹ làwọn kan fi sọra wọn di lawmakers ẹ̀yìn alára wa òfin tí ọba ti rọ́wọ́ rẹ́rẹ́rẹ́ dàsápò wọn òfin bẹ́ẹ̀ tú ẹni tẹnu wọn bá sì ti kò ohun tó dó bá ti dé kan ò tún rí ta mọ́ lórí wọn ààrẹ tàbí gómìnà tó bá fẹ́ dá wọn lẹ́kùn ìwà àbàjẹ́ ariwo ẹja yọ ọ́ kú òní ó kù. báwo gan la ṣe ṣòfin ilẹ̀ wa yìí àní àwọn wo gan ló wà nígbọnú àdìsẹ́ constitution ilẹ̀ Nàìjà ṣe bí àwọn ọ̀dájú afẹ́nimọ́fì àyó ló pọ̀ láàrin àwọn aṣòfin yẹn òfin tó bá dé wọn náà ló máa tú wọn wọ́n ṣòfin débi pé kò sí bí wọ́n ti lè kówó jẹ tí wọ́n bá mú wọn tí wọn ò ní padà jàre bọ̀ wálé nítorí pé ìgbà tí wọ́n bá fẹ́ ṣòfin táwọn tó fẹ́ kórílẹ̀-èdè yìí tẹ̀síwájú bá yarí pé rárá kò yẹ kó rí báwọn àwọn olè wọ̀nyí kúkú ti mọ ibi tí wọ́n ń lọ àwọn ni wọ́n pọ̀ láàrin aṣòfin ìbò dídì nípa nínáwó òkè ni wọ́n sì fi gbẹ̀bùrú láti gbégbé òfin náà lẹ̀ fórílẹ̀-èdè ẹ̀yin lọ wò dáadáa ọmọ tálákà nìkan ní fi mú kátó òfin nílẹ̀ Nàìjà àwọn adarí mélòó lòfin gbé tí wọ́n fìyà jẹ orí fóònù ni wọ́n ti parí ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn lùsẹ̀ ń gbọ́ èké ní ń dárin èké ní ń gbé iṣẹ́ bí kọ́wọ́ wọn èyí gan ló jẹ́ ká bára wa nínú ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ tó jẹ́ máa yí tíkọ́tíkọ́ nínú làásìgbò. Nàìjíríà